láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. Akọ́tún ètò ọba ọlọ́rẹ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Èmi ọmọ yín náà ni Alfanurin Ìmọ̀ràn Àwòkọ Akínyínká láti ìlú Kẹsàn orílẹ̀. Ètò tí a ń gbọ́ ní ọba ọlọ́rẹ tí Alhaji Akeem Olatunji Àkànjí tí wọ́n ṣe olùdó jẹ́ Arowo Adinni Kẹsàn orílẹ̀, aṣíwájú Adinni ọlọ́run dá, Sàràkí Adinni ní Ògbò Ìléwó ní ìrántí bàbá wọn Alhaji Ìṣọ̀lá Olatunji àti àwọn ìyá wọn Àyìnkẹ́ Tókí Olatunji, ìyá wa Rebecca Olatunji. Ọlọ́run kí ó bá wa kẹ́ gbogbo wọn lórí àfáà wa tí wọ́n ń bẹ́tò yìí lọ tẹ́lẹ̀ tọ́lọ́ní kí tó dé àfáà wa Sheikh Ismail. Ọlọ́run kó bá kẹ́ wọn kó tẹ́wọ́ gbàbọ̀ wọn ọlá ìtóbi Ọlọ́run la hawla wala quwwata illa billahi alil yasin. Èyí tí ó jẹ́ wá sí wa lásìkò yìí òun ni ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ ní suratul hadid badal isti'aza wal basmala huwa al awwal wal akhir wal zahir wal batin wa huwa bi kulli shay'in alim. Ọlọ́run lòun lọ́ba àkọ́kọ́, òun lọ́ba àgbẹ̀yìn, òun lọ́ba tó hàn, òun lọ́ba tó pamọ́, gbogbo nǹkan pátá lòun sì ní mọ̀ nípa rẹ̀. Kí wá ní àǹfààní tá a fẹ́ mú jáde ń bẹ̀? Gbogbo wọn tó ń gbọ́ mi pátá, àkọ́kọ́ rẹ̀ gbọ́dọ̀ tọ́jú rẹ̀. Kí làkọ́kọ́ rẹ̀? Òun lòbí rẹ̀. Kí ni gbẹ̀yìn rẹ̀? Òun lọ́mọ rẹ̀. Kí ni ọ̀kánkán rẹ̀? Òun náà níyàwó tó nílé àbọ́kọ. Kí ni ìkọ̀kọ̀ kálukú? Òun náà ni ẹbí àtàrà wa. Eléyìí ni yóò mú mi fi ìtàn kan ṣe wá ní àǹfààní. Àwọn bàbá kan bẹ mẹ́rin ni wọ́n, ọlọ́dẹ ni gbogbo wọn. Lọ́jọ́ kan wọ́n lọ sínú gbọ́ ọdẹ, wọ́n fẹ́ pẹ̀rẹ̀ wọn ò rí nǹkan kan pa. Ẹni kẹrin wọn ńgbà tó máa dé ó pa ẹran mẹ́rin. Àwọn mẹ́ta tó kù sọ pé Ọlọ́run ti ṣe mẹ́rin náà làwọn ẹran mẹ́rin sì lọ rí àwọn pa. Àwọn gbélé ọkọ̀ọ̀kan ó wá ní kò lè rí bẹ́ẹ̀ torí pé ẹran kan nínú ẹ̀ òun fẹ́ fi san gbèsè, ẹlẹ́ẹ̀kejì òun fẹ́ fi dájọ́, ẹlẹ́ẹ̀kẹta òun fẹ́ sọnù, ẹlẹ́ẹ̀kẹrin òun fẹ́ fi pamọ́. Wọ́n ní bó ló ti jẹ́, ó ní aláwọ̀kọ́ tó ń fẹ́ fi san gbèsè, òun ní àwọn òbí láyé, òun lọ gbé kan fún ọkàn jẹ tán. Gbogbo wọn tó ń gbọ́ mi ṣe dáadáa sóbí rẹ̀, bọ́n bá sí láyé mọ́ ṣàdúrà yìí sàrà fún wọn. Ó lẹ́lẹ́kejì ń bẹ̀ òun fẹ́ fi dájọ́, wọ́n lé olófẹ́ fi dájọ́, ó lóun fẹ́ lọ gbé kan fáwọn ọmọ òun kí wọ́n jẹ tán torí ìgbà tí àgbà bá dé tó wọn láǹfààní àti ṣe nǹkan kan, àwọn ọmọ yóò rántí wípé àwọn òbí òun ó ṣe fóun. Wọ́n ní ìtò olófẹ́ sọnù bó ló ti jẹ́, olóhun níyàwó ńlé, òun ó lọ gbé kan fún ìyàwó òun kó jẹ tán torí pé gbogbo oore téèyàn bá ṣe fóbìnrin èèyàn sọnù ni o. Má lóṣòtì bó bá ti ṣoore fún, bó bá lóṣòtì yóò padà fi bí iṣu ẹni. àyìn ṣe ohun táwọn ẹgbẹ́ wọn ṣe fún ìyàwó tiwọn òun náà nu. Torí náà oore tá a bá ṣe fóbìnrin àsọnù ni, ó ní tóun fẹ́ sọnù nu. Wọ́n lé wọlé ẹlẹ́ẹ̀kẹrin tó ló fẹ́ fi pamọ́, ó ní ẹlẹ́ẹ̀kẹrin yẹn òun ó wá pín sọ́nà mẹ́rin, òun kó dákọ̀ kan fẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ òun torí ijọ́ tí ẹ̀yin náà bá pa tóun ò pa ẹ lè rántí pé níjọ́ tọ̀rẹ́ wá pa ó fún kálukú wa. Eléyìí òwe ni àdìtú ni, kí kálukú náà máa lọ tún lọ́dọ̀ ara rẹ̀. Ọlọ́run kó jájọ láṣepẹ́ ọlá àti tóbi lọ́dọ̀ Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Lẹ́ẹ̀kan sí àfáà wa tí wọ́n bẹ́ ètò yìí lọ tẹ́lẹ̀, Sheikh Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ àfáà mi tèmi jẹ́ ọ̀kan náà mọ́lẹ́kẹ́ wọn. Ọlọ́run bá wa kí àfáà wa, bá wa ṣe kún sinmi fún wọn ọlá àti tóbi lọ́dọ̀ Ọlọ́run kó bá ṣe bẹ́ẹ̀. Àwọn àfáà mi tí wọ́n kù láyé, Sheikh Abdul Wasin Al-Imam lẹ́yìn lo ayé tó Ọlọ́run bá kẹ́ wọn, Sheikh Abbas Abdulaziz ní Markatul Ulum ní Alágbàdo Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run kó bá mi ṣàlékún dáadáa wọn, bá mi ṣàlékún dáadáa wọn, Ọlọ́run bá mi ṣàlékún ẹ̀mí gígùn fún wọn. Dórí bàbá mi àgbà Sheikh Maulid Jami Yunus Atẹ́rẹ́ tí wọ́n jẹ́ mufti diyar gbogbo Àlímọ̀ṣọ́, Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fáà mi, Ọlọ́run máa pa wọ́n lẹ́kún, Ọlọ́run bá dó tì wọ́n. Lẹ́ẹ̀kan sí ètò tá à ń gbọ́ náà ní ọba ọlọ́rẹ tí Alhaji Akeem Olatunji tí wọ́n ṣe agbárùkù ètò náà ní orúkọ ní ìrántí àwọn bàbá wọn tó ti lọ àti àwọn ìyá wọn. Ọlọ́run kó bá kẹ́ wọn. Lábẹ́ bẹ́ẹ̀ bàbá tèmi náà tara rẹ̀ jáde, Alhaji Ìmọ̀ràn Àwòkọ Àkàndé Akínyínká. Ọlọ́run bá ń kẹ́ bàbá mi, ìyá mi ń bẹ láyé, Ọlọ́run bá mi ṣe ìyá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́, Ọlọ́run jẹ́ rí wọn pẹ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán, eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì. Abiola Bala kí ó gba lẹ́sìn fún wọn, kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.